níwájú lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Mufty mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfà láti máa wò ìkànnì Mufty àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run nípa ìṣẹ̀ṣẹ̀ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Mufty TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Mufty TV kí ẹ̀yin náà jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀kẹ́ ti sí. Ó ti mọ̀ pé Islam ẹ̀sìn tó dáa ẹ̀sìn àlàáfíà ní kò dúró ibi tí ò fi dúró mẹ́ pé oore yóò mọ ní ibi ẹni tó súnmọ́ nìkan oore yóò mọ lọ́dọ̀ ọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí nìkan Ọlọ́run ní o lè tún extend oore èlì lọ sí sùwàtò lẹ̀ mọ̀kàn láàyè ní àwọn fún mi. ọ̀dẹ̀ ni Ọlọ́run ọba mi ọ̀pọ̀ fún yín. Gbogbo àwọn tọ́já sí pé wọn ò bá yín jà kìí ṣe ti pípààyàn níbẹ̀ ń àwọn tí ò kógun jà yín tí wọn ò dààmú yín tí wọn wá là yín níbi ẹ̀sìn yín Ọlọ́run ní nǹkan fún yín. Wọn ò bá yín jà wọn ò kógun jà yín wọn ò sì lè yín jáde nínú létẹ̀ ń gbé. Ọlọ́run ní nǹkan fún yín kẹ́ ẹ ṣe dáadáa sí wọn àwọn ẹlẹ́sìn kejì wa lọ́lọ́run sọ ni nítorí mistake tẹ́lómi ń ṣe ìwò wọn wò gèfèrí. Ọlọ́run ní nǹkan fún yín wípé kẹ́ ẹ náwó dáadáa sí wọn dáadáa kẹ́ ẹ ṣe dáadáa pẹ̀lú wọn dáadáa àwọn ọ̀wá lópin inú dáadáa ni kí wọ́n sọdún wọn ká kí wọn inú dáadáa ni kí wọ́n sọdún wọn wọ́n gbóúnjẹ fún wa ká jẹ inú dáadáa òun ni kí wọ́n ká ṣe sàárà fún wọn nítorí ọba débi àyà míì àwọn tí èsì ẹlẹ́sìn wọn ní á fún wọn ní sàká Ọlọ́run ní innama sadaqat lil fuqara Ọlọ́run ní sàkáyà ọwà fáwọn tí ò ní abáàtọ̀ ni tí wọn ò ní tó àwọn arìnrìn àjò ń bẹ́ẹ̀ àwọn tí wọ́n ń gba zaka tí wọ́n ń ṣe zaka fún wọn nú ẹ̀ pàtàkì kúlù ń bo ibi tí ń lọnu mu'allafati qulubuhum wọ́n èsì ẹlẹ́sìn wa ẹ̀sìn ọ̀dà wá pọ̀ ìgbéyàn lọ dà wá pọ̀ ọwọ́ adásùkò tá a máa yọ sàká Ọlọ́run ẹ fún wọn sàká kẹ́ ẹ fi ṣe kí ni ẹ fi fa ẹ̀mí wọn sínú ẹ̀sìn fún ó ní kí ló dé àbáwá ṣe yọ ọ́ nìyẹn èmi ìṣẹ̀lẹ̀sìn yín ọwọ́ ní èkó mi nípò ìṣẹ̀lẹ̀sìn wọn ò lè jóore wa ìgbóore wa Ọlọ́run ẹ ṣe bẹ́ẹ̀ fún wọn inú dáadáa tọ́lọ̀ ní ká ṣe sí wọn ní àtẹ̀bàrú Ọlọ́run ẹ ṣe dáadáa sí wọn kọ nínú dáadáa tí wọn ní ẹ ṣe sí wọn bẹ́ẹ̀ bá wà lè ní ilẹ̀ yín agbára wa dọ́dọ̀ mùsùlùmí lónìí ó lè jẹ́ stéètì ó lè jẹ́ fẹ́dírà kọ́ wá rí i pé ẹlẹ́sìn kejìlá àwọn Ọlọ́run ẹ gbọ́dọ̀ jàǹbá wọn ẹ̀tọ́ tó bá ṣe fún mùsùlùmí ọmọ ìyá rẹ ni kò ṣe fáwọn náà àyè tó bá fi gbọmọ ìyá rẹ mùsùlùmí ni kò fi gbà wọn náà ara tó bá fi gbọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí ni kò fi dẹ̀ wọn Ọlọ́run ẹ tún ṣe déédéé dáadáa tó yàtọ̀ fún déédéé bẹ́ẹ̀ bá ṣe dáadáa sí wọn ẹ tún wá ṣe bí ọ̀rọ̀ bá dé pé ọ̀rọ̀ dájọ́ bá dé ẹ jẹ́ kí dájọ́ wọn lọ má torí pọ́mọ ìyá rẹ mùsùlùmí òun lọ́jọ́ ìbí kọ́ wá rí pé kírísẹ́nì lọ́dà rẹ̀ wá ní pé kìí ṣẹlẹ́sìn ní kọ́ wá gbárí fún kírísẹ́nì Ọlọ́run ní má ti bẹ́ẹ̀ lọ́jọ́ ṣe déédéé láàrin wọn inú dáadáa náà ni. torí ni Ọlọ́run ọba gbogbo ẹni tí bá ṣe déédéé mo fẹ́ràn rẹ̀ dáadáa ẹ̀sìn dáadáa Ọlọ́run ó wà láti ibi kábẹ̀rẹ̀ láti ẹni súnmọ́ adébi tó jìnnà dáadáa ní bá lọ́ọ̀dì onítọ̀ ọba wa kò ní bẹ́ẹ̀. Báwo ní adé Ọlọ́run láti sọ fún wa fáwọn mùsùlùmí àwọn ọmọ ìyá wa àgbọ́yé nẹjẹ́ àgbọ́yé kí pìsì ó lè réèlì Ọlọ́run tó dá wa ní sọ̀rọ̀ yìí ọwọ́ àmà pé nìkan bẹ lórí ilẹ̀ tí ń jẹ́ mọ́sálásí àmọ́lọ́njọ́ yọ pé mọ́sálásí ká nìkan kọ́ ní ilé ìjọsìn
gbogbo tó fẹ́ kàkàlẹ̀ ilé ìjọsìn rẹ̀ ní mọ́sáàsì ọ̀gá jù ń bẹ̀ ọ̀rọ̀ ní wọ̀ bá wo. láwọn nígbà tí sọ̀rọ̀ àsọ̀wámi wà wá kọ́ la ní. wàbíyàwó. àyè àwọn fadá ni. wàbíyàwó. àyè àwọn kírísẹ́nì ni. wàbíyàwó àwa kọ́ la ní. àyè àwọn nàzárà àwọn yẹ̀wúdì ni. ibẹ̀ tí wọ́n mọ̀ bọ̀ wá. ibi tí wọ́n yà sí mímọ́ tí wọ́n ti ń pe ọlọ́wọ́ ọba wa. wàsọ́là wàá tún kèé sàṣàlá tù ti irun tiwa táǹkì àyè tí wọ́n ti ṣe mímọ́ tí wọ́n ti ń kọ́ lọ́wọ́ ọba ọlọ́run láyè wọn wọ̀ bá dìsọ́ yìí bẹ̀. wà máa sáájú ìlú ti kàrò fi àsìlò ọlọ́run dàkọ̀tọ̀ wá níhù ọdàkọ̀ bí àwọn ọdàkọ̀ sọ̀rọ̀ láti ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta àwọn Yẹhudi àwọn Nasara ni wọ́n ní ọlọ́run láyè wọn nìyẹn torí wọ́n dé síwájú wa ọlọ́run fún wọn ní tírà síwájú wa ó gbèdájọ́ fún wọn síwájú wa ọlọ́run láyè wọn ni tẹ́ bá tó mo dìde bí ẹ kọjú ogun síra yìí ni wọn bá dìtọ́ ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta kó tó káyè kẹrin wọ́n máa sáàjì ọlọ́run ni wọ́n máa sáàjì dùn fíà bẹ́ẹ̀ ni wọ́n bá dìtọ́ àyè mi ọlọ́run mọ́sálásì mi máa gbọ́lọ̀ tó máa wí táwọ̀ máa gbọ́ ó ní máa sáájú tó já sí wípé yùsìkárù fi àsìmò láàrin kẹsíra tí wọ́n ń dárúkọ èmi ọlọ́run ọba ń bẹ̀ lọ́pọ̀lọpọ̀ kò fi kẹsíra sí bí àná kò fi kẹsíra sí sọ̀wáníhù kò fi kẹsíra sí sọ̀rọ̀wát tọ́wọ́ máa fẹ́ kan lọ́sẹ̀ wọn lọ bẹ̀ àmọ́ fi kẹsíra sí mọ́sálásí àkàzùbà àkàìlà àkàdàsádì àkìmágárì àkììṣáì àtọ̀tọ̀ wá pàdé ní ọjímà lẹ́ẹ̀kan táwọn ń pàdé wà pàdé ní ọjímà ìkẹsíra ayàgbẹ̀nu mọ́ afẹ́ lò wọ́lá ọlọ́ni ẹgbẹ́ bá ń ràn mí lọ́wọ́ ìrànlọ́wọ́ ní pé ilé mi ẹ̀kọ́ gbọ́dọ̀ wó ọlọ́run ló wí bẹ́ẹ̀ ayà tó fi tẹ̀ lọ́rọ̀ mọ́sálásí nù àfẹ́nìkẹ́ wà láyé sọ̀rọ̀ ní tọ̀kìdì ló gbé wáhùn bí ò sí tọ̀kìdì bẹ́ẹ̀ wo lọ́lọ́wọ́ sọ tí ò ní ṣe ó tún wá sí tọ̀kìdì sí wà láyé ó gbé láàmù wá fún lórúkọ ibi dandan mi téèyàn bá rẹ̀ ràn mí lọ́wọ́ tó kọ́lé mi àbílẹ̀ mi fẹ́ dẹnu kọlẹ̀ wọ́n bá mi nàró ẹ̀ àwọn ọlọ́ni ràn lọ́wọ́ ibòlẹ̀ yẹn ti sì ibòlẹ̀ yẹn iṣẹ́ rẹ̀ wọ́n látọ́ tó yìí wọn lórí ilẹ̀ yìí iṣẹ́ rẹ̀ tó ga jù wọ́n pè yí sí wọn ibi ọlọ́run wá dé asíjú àwa lọ gbogbo iṣẹ́ tó bá ti fọ́lọ́run tó bá dé aláyé ọgbà reward tó bá ilé ṣiṣẹ́ rí pàápàá jù ní ìtàwé ọgbà reward lọ sí sọ́ọ̀tì fátírì kan àfàìṣe tó bá ti lè ṣe bó ṣe ní kó o ṣe rìwọ́ọ̀dù tó ṣe yóò sì gbé wá bọ̀. iná lẹ́ni láti lúnà kitaaba Allahi àbọ̀rọ̀ sọ̀lá wà á gbà fún mi máa yọ̀sàkí ẹ̀rọ sí ìyàwó aláàríyá ìdàríjú náà ti já bẹ́ẹ̀ni ni wọ́n fi àwọn ojú àwọn wáyé sí ìdáhùn mi fọdílé iná ìgbàgbọ́ ìṣàkó ọlọ́ni iná lẹ́bí náà tí lù nà kitaba Allah àwọn tí wọ́n ń ka tírà àwọ ọlọ́run wà á kọ̀ ló sọ́lá wọ́n sì ń kírun wà á gbàgbọ́ mímọ̀ ọ̀sàkìlẹ̀ wọ́n á fàkún mímọ̀ rọ̀tàkìnà wọ́n wá ná nínú ta fún wọn wọ́n sáhún síra wà láníyà wọ́n ná ti kọ̀kọ̀ tẹ́nìkan ọ̀mọ̀gbà tí wọ́n lọ bá wọn wọ́n sì ná wà láníyà nírò ní bí a bá ní akọ́kọ̀ táwọn wà ní ti gbangba fọ́lọ́run pé wọ́n ní gbangba pé wọ́n mọ̀ jólé ti lè báyìí fọ́lọ́run ní gbangba
Yarjuna tijaratan lan tabur. Ọlọ́run ni wọ́n fi wá nǹkan kan tijaratan lan tabura àwọn òkà téèyàn ṣe téèyàn pàdánù ní ìlú owó bẹ́ẹ̀. Liyuwaffiyahum ujurahum wa yazidahum min fadlihi. Ká lè san wọ́n lẹ́san tó gbójú owó ká sì lè ṣàlékún ọlá tí wọ́n ní ní. Ó ní tẹ́lú pé mi ọlọ́wọ́ ọba ọba tí ń fojú tí mójú kò tí foríjì ní ìtì dúpẹ́ ọlọ́run yìí sọ bá ajẹ àbáramú òjèjẹ mú orí jẹ yóò dúpẹ́ náà tó bá ní reward ìjẹ́ reward yìí fúnra ara rẹ̀ sọ wá ní táǹkì ní dáradá rìwọ́dù sáàdì rìwọ́dù jẹ́ sí ipò rìwọ́dù yìí wá jura wọn lọ àbí òjura wọn lọ ọlọ́run ló jura wọn lọ ẹni sáré débi orí ọyàtọ̀ fẹ́ni tó dé gbẹ̀yìn bá mi lọ sí sọ́tò nìdádára kan. wọ́n là fún mi. أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير. ọba ni gbogbo ẹ̀yin tá a pè. mọ́lẹ́kùn aláàtúnfíkù min sabilillah. ọlọ́run kọ́ gbé sàlẹ́ǹjì wá kí ló ṣe yín. wọ́n ń pè yí pé wọ́n á ná títọ́ ọlọ́run ọba tẹ̀ wọ́n ń falẹ̀ kí ló dé tẹ̀ ní ná sójú ọ̀nà ọlọ́run ọba. walillahi mirasu samawati wal ardi. ọlọ́run ní pẹ́pẹ́ ọ̀rọ̀ ilẹ̀ àtẹ̀yí tí ń bẹ ní sámà gbogbo ọlá tó kọ̀ wá ń bè ní tí jogún ẹ̀mí. láyé sẹ̀mí ní kó. ọlọ́run ẹ̀jẹ̀ ń sọ fún yín kò lè jọra wọn kò ṣe déédéé ara wọn. bọ́lẹ̀ ọgbọ́kọ̀ ní gbọ̀ngùn ní nígbà tí wà pa. ọlọ́run ní ẹ̀ lè jọra yín àwọn tí wọ́n kọ́kọ́ ná ní kọ́bìlì lè fọ́tì irú òní tá ń ṣàjọ òní. ẹ̀yin tẹ́ fún wa ń sọ̀pọ́tì ẹ̀nà tẹ́ ní fọlọ́run mọ́sálásí fi wá dúró ẹjagun ẹ̀mí ẹjagun ara fọlọ́run mọ́sálásí fi wá dúró ẹ̀sìn fi wá dúró. Ọláìka ọlọ́run láwọn ẹni àkọ́kọ́ ni àwọn ni wọ́n wà ní grade 1 àwọn first class ọ̀pá àwọn tí wọ́n wà ní grade 1 ní bá sáré bíbi orí tó sáré ṣe níjọ́ tó ń gbé orí ń gbẹ wọ́n. ọyàtọ̀ fẹ́ ń tọ́ pé ń jẹ́ afẹ́ sí mọ́sáàsì ní àpè lòun náà dolétì ọlọ́run láwọn tí wọ́n dé. Ọláìka bọ́ọ̀mù dára jàdá mìíràn lẹ́bí àfọkún mi bá ọdún àpọ̀ọ̀bàlú. ọyàtọ̀ fún àwọn tí wọ́n dé gbà wọ́n náà ná o mímbádì làwọn ìjọ afẹ́ kọ́ mọ́sáàsì àánú wọn àmọ́ àti kọ́ táwọn ará afẹ́ sí mọ́sáàsì wọn dé wọ́n ti gbowó lẹ̀ ọlọ́run lẹ́yìn ìgbà wọn làwọn dé. wọ́n kù ná. ọlọ́run lẹ́nu kọ̀ọ̀kan yín náà ló ní dáadáa lọ́dọ̀ ọlọ́run tí ó gbẹ̀san. wọ́n là ó bìbá táwọn lọ. ọlọ́run lẹ́nu ọlọ́run bìbá táwọn ló ní àdúgbò lẹ́nu kọ̀ọ̀kan bá ṣe iṣẹ́ ìfún ní kíni làbáàdì bó ṣe ṣe.